káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ bilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí i pé rere lolúwa. wọ́n bẹ lórí Twitter, wọ́n bẹ lórí Facebook.
ẹkú àti ẹkú ilẹ̀ yìí ẹkú kò lè dá àti gbogbo wa ń bá kiri wọ́n máa kí yín ọ̀hún wípé ẹkú ojúmọ́ ẹ̀tún káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbikíbi tí a bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà àánú ilé ọmọdé ilé àgbà ilé ọkùnrin ilé obìnrin ilé mo kí gbogbo yín o gbogbo yín inú àṣẹ ẹ̀dí ọmọ ọwọ́ ọmọ ọ̀rìnṣẹ̀ pátá náà ni mo kí láìdẹ́ nìkan kan sí mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò lónìí adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ ọba mi òkè ọba mi lẹ̀ ọlọ́run ọba mi tó lọ kán ni kéde bí ọwọ́ aṣọ ọlọ́run ọba mi lánàá lónìí ọba títí ayé àìnípẹ̀kun gbẹgbẹlẹ́kú dábí ó gbèwú ọ̀rọ̀ tí gbẹ́nu ọmọ ènìyàn tó wọ̀mùwọ̀mù alágbàlá àdéwúre ọba mi ti ṣe ohun gbogbo nínú ohun gbogbo àríwá àlá bàbá ti kàmọ̀láyà kàǹkà bí òkè arúgbó orí ìtẹ́ akọ́dé ní àwọn òkú ẹkùn ọkàn fáráhò létí òkun pupa òyígìyígì ọba mi aṣòro gbésẹ̀lẹ̀ bíi ifá aṣòro gbésẹ̀lẹ̀ bíi ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run ọba mi òyígìyígì ọba ti pọ̀jù òkúdà kábíyèsí rẹ Elédùmarè ọba ti torí ẹni tí ò sún ọ̀ṣẹ́ ọba mi tó lòjò tó lọ dá ó dá ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ ó sì ṣọba lórí gbogbo wọn kábíyèsí rẹ ọlọ́run ọba mi lónìí ibà náà ni mo mú wọlé lórí ètò fún tòní fọlọ́run ọba tó tóbi jù tó ju gbogbo ayé lọ. Ṣọ́ wa ọlọ́run ọba mi kẹwàá ó kẹ̀ wá kò jẹ́ wọ́n fi wá ṣẹlòmíì kò jẹ́ wọ́n fẹ́ lòmíì ṣe wá ọlọ́run ọba tí ò pè wá lókù àtẹ̀mí àtẹ̀yìn à ń bẹ láyé à ń bẹ láàyè àmọ̀ tó ń bẹ láàyè ara wa èmi la ò ní dúpẹ́ sí ó tó pé ó jọpẹ́ lọ́wọ́ torí ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣàkóni lẹ́rù lọ ni o bẹ́ẹ̀ bá fún nítọ̀hún lọ́mọ wà láì kò ní í ṣàná àwa wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún oore rẹ̀ lórí wa òní náà ni Monday tó kẹ́yìn nínú oṣù kọkànlá ọdún 2020 òní náà ni oṣù parí òní ni oṣù parí òní náà tó ní Monday tó parí oṣù òní ni 30 ọjọ́ nínú oṣù kọkànlá ọdún 2020 àdúpẹ́ fẹ́lẹ́dùà ọlọ́run ọba tó jẹ́ bẹ̀rẹ̀ November látọ̀n di 1 títí di ọ̀dì 30 lónìí tí ò jẹ́ kí ìbànújẹ́ ó dé bá wa ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ fi mú a ò fi yọ̀ wọ́n àfi ń gbélédùmarè jẹ́ ni pé ó ṣeun ṣàánú ẹ̀ dúró láíláí bẹ́ẹ̀ náà bá mórí ọlọ́run níbikíbi tí ẹ bá wà yín náà dúpẹ́ fún ẹgbóṣùbà fẹ́lẹ́dùmarè ẹ ṣàlìhámdùláì sọlọ́run ọba kó ṣe é ṣàánú ẹ̀ dúró láíláí mo wá kí gbogbo yín pé ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà mo kí yín o gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba gbogbo orí adé pátápátá gbogbo èjìgbà rọrùn lẹ̀kẹ̀ wọn ládé orí la fi mọba ilé ẹ̀kẹ́ báyìí náà la fi mọ àwọn ìjòyè mo kí gbogbo wa pátápátá pé àkùdédé ìwòyí àsìkò ojúmọ́ tó mọ̀ wá lónìí mo kí gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò rajà tó ń tajà gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù mo kí gbogbo yín gbogbo ẹ̀yin káràkátà àti ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ọba ní pásítọ̀ ni prophetess ni gbogbo ẹ̀yin evangelist gbogbo ẹ̀yin mùmìnì àti mùmìnà òdodo gbogbo ẹ̀yin àáfàá wa ṣéèkì wa gbogbo ẹ̀yin oníjàlábí àti gbogbo yín pátá pé ẹ̀kú ṣe Elédùmarè ọlọ́run ọba yóò bá wa gbé ẹrù wa dórí bákan náà mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá torí pé Yorùbá bọ̀ ọmọ Yorùbá ni wá wọn ní ìṣẹ̀ṣe báyìí náà làgbà mo kí yín o jákèjádò gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí ẹbí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rè wọ́n náà ló ní pírẹsidẹ́ntà yín rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín rè ti pàṣíwájú ń bàbá ajímọ̀tọ́lẹ̀ jẹ́ wà fún gbogbo olùkẹ́ mi náà ni mo fi ń káàbọ̀ sórí ètò fún tòní pé ẹ̀sùn kú ojúmọ́ rẹ̀ tó mọ́ wa lónìí.
tajé ṣe kájé wọlé wa kó fi lé wa ṣe bùgbé ká bá wọn lájé lọ́wọ́ ká má ṣe lájé lọ́rùn kárí tajé ṣe kárájé jẹun o kọ́nà ó là fún wa pérégedé ajé ògúngúrú sọ̀ kó fi lé wa ṣe bùgbé. bẹ́ẹ̀ ni tá a bá ní sùúrù tá a ní fọkàn tá a ní faradà owó ń bọ̀ ọlá ń bọ̀ ọmọ ń bọ̀ àlàáfíà ń bọ̀ ohun gbogbo tá à ń fẹ́ ní ó sùn wá bọ̀ tá a bá ti lè dúró sọ lọ́wọ́n ọba tá a sì fi sùúrù sí. láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ download tuning lórí app yín search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀ máa gbọ́ wa loud and clear lórí ètò fún tòní bákan náà lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa TV lórí péèjì wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa UK ẹ máa gbọ́ mi ẹ sì máa wò mí lórí péèjì wa bákan náà lórí Instagram ẹ fọ́lọ̀ wa ìbílẹ̀ rédíò TV station UK ẹ fọ́lọ̀ wa lórí Instagram wa lórí YouTube wa bákan náà ẹ fọ́lọ̀ wa lórí YouTube ìbílẹ̀ TV tiwantiwa ẹ fọ́lọ̀ wa lórí YouTube wa ẹ subscribe sí YouTube ẹ máa rí gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn tá a ti ṣe tipẹ́ àtàwọn tá a ṣe ń ṣe ẹ máa rí wò ń bẹ̀ Twitter wa bákan náà ìbílẹ̀ rédíò TV ẹ fọ́lọ̀ wa ń bẹ̀ mo kí bàbá mi wẹ́là ọlá mo rí yín lórí ètò Adiza Musa mo rí ẹ̀yin náà àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò wa lórí wẹ́bsáìtì wa àti gbogbo yín pátápátá pé ṣé tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi yẹn máa bá mi ṣíà fídíò yìí ẹ ṣíà rẹ̀ ẹ ṣíà ẹ láìkẹ́ invite àwọn olólùfẹ́ yín lè káwọn náà darapọ̀ kan wá jẹ gbádùn ètò yìí. mo kí gbogbo wa wípé a kú palẹ̀mọ́ ọdún December ti ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ dún ìgbà tá a bá máa fi kíra wa lọ́la a mọ̀ kíra wa happy new month nígbà tá a mọ̀ wọnú December lọ ẹ rí i pé kérésì ó ti ń súnmọ́ etílé báyìí ọlọ́run ọba yóò jẹ́ kó bá wa láyọ̀ láyé àti láàyè ìdẹ̀ra gbogbo àwọn ọmọ wa báyìí àwọn baba kérésì wọn ó ti wà ń gbòòrò báyìí àwọn ọmọ ó ti mọ̀ sunkún mọ́mì àwọn tún sí fada kérésì dáàdì àwọn tún sí fada kérésì àsìkò ọdún rèé tí baba kérésì ti mọ̀ ọ́ dé láti róòmù àwọn ọmọ wa ẹ jẹ́ ká múnú wọn dùn nínú ọdún yìí nínú kérésì yìí ọkọ ẹ jẹ́ á múnú ìyàwó wa dùn ìyàwó ẹ jẹ́ káwa náà múnú àwọn ọkọ wa dùn ẹbí ará ẹ jẹ́ ká múnú wa dùn torí pé ọlọ́run ọba ó ti fìfẹ́ rẹ̀ fẹ́ wa lọ́dún yìí bó ti wù kọ́dún yìí ó lágbára kó ṣe tó àmọ́ síbẹ̀síbẹ̀ àyè ọpẹ́ ṣì ń padà ayọ̀ náà a ṣì ń padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. àwùzẹ Emmanuel wetu mo kí yín o Búkì Ògúnnáwọ̀ mo kí ẹ̀yin náà ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ bá mi share rẹ̀ ẹ bá mi like ẹ̀yin náà lè rí watch ẹ̀ lórí timeline yín ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín pé káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò. Abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ìdílé aláyọ̀ náà ni abala àkọ́kọ́ lórí ètò yìí tí àkọ́kọ́ mọ́ gbé yẹ̀wò mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ lórí ètò tí ẹ̀ ń wò mí gbogbo ẹ̀yin silent listener silent watcher wà pátá náà ni mo kí ẹ̀hún òdẹ́nì kankan tí ẹ̀ṣẹ̀ ẹ̀kú fẹ́. Abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni abala ìdílé aláyọ̀ kí la gbé wá lónìí kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ní abala ìdílé aláyọ̀ lónìí
mo sọ fún yín pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn tí ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó láàrin ọkọ àtìyàwó láàrin òbí pẹ̀lú ọmọ òun náà ni àwọn kan tí a máa ń gbéyẹ̀wò ní abala ìdílé aláyọ̀ yìí. òun a máa ń gbéyẹ̀wò ní àwọn kan tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí ará ọkọ tàbí ìyàwó ni àwọn kan tá a máa ń gbéyẹ̀wò ní abala yìí. kí ọlọ́run olódùmarè kó ṣàánú fún wa. mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn, oríṣiríṣi náà ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó. Ibi tó bá kàn gbà yọ síyàn kéèyàn ó ṣáà máa dúpẹ́ tiẹ̀ náà ni. ẹni tọ́lọ́run bá ṣe é tó jẹ́ wípé tó orí tiẹ̀ tó orí ṣe dáadáa kó mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Lábala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà báyìí lábala àkọ́kọ́ lórí ètò. àmọ́ kí n tó máa lọ mo kí gbogbo èèyàn ọmọ ọlọ́jọ́ bí òní, gbogbo èèyàn ọmọ oṣù November, gbogbo ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí lánàá, ẹ̀yin tẹ́ ń ṣe lónìí, tẹ́ ń ṣe lọ́wọ́ lónìí, ẹ̀yin tẹ́ ń ṣe lọ́la, àkí gbogbo yín pé ẹ kú ọjọ́ bí, ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè dẹ́ra. gbogbo ẹ̀yin tí ẹ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ àkìyìn o, lágbára Ọlọ́run èrè báyìí náà ni ẹ ó jẹ́ ń bẹ̀. ọmọ rere ọmọ lálùbáríkà Olúwa yóò fi jíǹkì yín. gbogbo àwọn tó jẹ́ pé tó a ní arúgbó àbá láwọn èèyàn wa tí wọ́n dágbére fáyé, Ọlọ́run ọba abáwa fọ̀run kẹ́ wọn. gbogbo àwọn tá a lókun lọ́run, ìyá ni bàbá ni ẹ̀gbọ́n àbúrò, Ọlọ́run ọba àtúbọ̀ bá tẹ wọn sí afẹ́fẹ́ rere lágbára Ọlọ́run. ọdún yóò jìnnà síra wọn, àní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára ṣé Èdùmàrè, ìbànújẹ́ kò ní jẹ́ tiwa láṣẹ Ọlọ́run ọba. mo kí gbogbo yín pé ẹkú kalẹ̀ ń bẹ̀. abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí. abala àkọ́kọ́ lórí ètò náà ni àfẹ́ kán lù yìí. mò ń bọ̀ náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ojú Olúwa ló lè tó. nígbà tá a bá ń fẹ́ra wa tá à ń tẹ̀léra wa, àwa náà lájọ mọnú ara wa, àwa lájọ mọ orin ìfẹ́ tá a jọ ń kọ síra wa létí, àwa lájọ mú ọ̀rọ̀ dídùn tá a jọ ń sọ fúnra wa. tí a ti wá wò wípé ẹni yìí ó wù mí kí n fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó, ẹni yìí wù mí kí n fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. láàrin ọkùnrin àtobìnrin òun náà léyìí wà nígbà tá a bá ń sọ̀rọ̀ síra wa létí, tá à ń tẹ̀léra wa, tá à ń sinra wa kiri, tá à ń tẹ̀léra wa kiri lójú ọ̀nà. àtìyá àti bàbá àtẹbí wọn ò sí bẹ̀ ńgbà náà o. àwa fúnra wa láwàá lọ sọ fún wọn pé tó ìyá mi ọkọ tó wù mí tí mo fẹ́ fẹ́ rè, ọkùnrin náà ní tó ẹ̀yin òbí mi ìyàwó tí mo fẹ́ fẹ́ rè. òun ló fi jẹ́ wípé ọ̀rọ̀ ọkọ láàrin ìyàwó ojú Ọlọ́run nìkan ní í tó, torí pé kò sí àwọn òbí, kò sẹ́nì kankan níbẹ̀ àyàfi Ọlọ́run tó ṣèkẹta wọn. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ìbárọ̀rà kàkété, ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má jòyè rákọ̀tẹ̀ òwì fẹ́yẹ. ẹ ṣeun ìyá mi Yétúndé Abibat Àmọ̀pé Yusuf, mo rí yín o. ẹ ṣé, mo rí yín lórí ètò, mo rọwọ́ yín, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò yìí. iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ́wà yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic. ọ̀rọ̀ ọkọ àtìyàwó ojú Ọlọ́run ọba nìkan ló tó. àmọ́ nígbà tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn, tí
tí wọ́n ń bò tí wọ́n ń pa tó ti ń ṣẹlẹ̀ nínú yàrá wọn, àmọ́ nígbà tí ò bá ṣe é bò mọ́ tí wọ́n gbé síta, òun náà ni gbogbo ayé wà á máa wò wípé kí leléyìí kí leléyìí, ìgbà náà làwa náà mọ̀ wá rí gẹ́gẹ́ bí kàyéfì. Àtọkùnrin àtobìnrin tí òbí ń bí, òbí tó bí ọmọ obìnrin ó bí ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí wípé kọ́mọ òun ó là kó yàn kó ṣoríire. Ẹni tó sì bí ọkùnrin náà, òun náà gbàdúrà pé kọ́mọ òun ó là kọ́mọ òun ó ṣoríire. Nígbà tí wọ́n bá ń sin ìyàwó relé ọkọ, wọ́n á sọ fún pé tó bó bá ti ń dẹ́sẹ̀ wọnú ilé ọkọ kíre ó wọbẹ̀, kíre tiẹ̀ náà sì rèé kó mọ́ di àpínlé. Àmọ́ tá a bá wá wò ó ní ìhà ọ̀dọ̀ àwọn ẹlòmíì, àwọn ọkùnrin míì tí wọ́n bá ti gbéyàwó sílé, wọ́n ti rí nírìí wípé àti oríire tiẹ̀ o àti yóò ní lárí tiẹ̀ o, àwọn ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ó yẹ ó rí bẹ́ẹ̀? Bí ìyàwó bá wọlé ọkọ, àdúrà àwọn òbí tiẹ̀ náà ni wípé ọmọ àwọn tó lọ lé ọkọ kọ́mọ àwọn náà ó ṣoríire, kọ́mọ àwọn náà mọ̀ gbé dáadáa ṣe, kọ́wọ́ ọkọ rẹ̀ ó mọ̀ ròkè, kí tiẹ̀ náà mọ̀ wálẹ̀ kó lè tọ́jú àwọn náà táwọn náà jẹ́ òbí ẹ̀. Ìyún ni àdúrà tí gbogbo òbí máa ń gbà. Àmọ́ tá a bá wá wò ó, kí ló fà á tó jẹ́ wípé àwọn ọkùnrin míì, n ò sọ pé gbogbo ọkùnrin o, àwọn ọkùnrin míì kí ló fà á tó jẹ́ wípé bóbìnrin bá ti dásẹ̀ wọnú ilé wọn báyìí, wọ́n ti ní nígbàgbọ́ lọ́kàn wọn wípé bóbìnrin wọn bá ṣoríire, bí ó bá jẹ́ èèyàn, ọwọ́ àwọn ló ti gbọ́dọ̀ wá. Yóò jẹ ní o, yóò mu ní o, yóò ná yóò lò ní o, àbọ̀ náà ti ẹ̀ jẹ́ èèyàn ńlá, ó gbọ́dọ̀ jẹ́ ọwọ́ àwọn ni ó ti wá. Kí ló dé tó fi ń rí bẹ́ẹ̀? Àbí ǹjọ́ yẹ kó tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá? Kóbìnrin ọmọ rò wípé ǹjẹ́ gbogbo oríire tóun ní yìí, ǹjẹ́ gbogbo oríire tóun ń ṣe yìí, ǹjẹ́ bóun bá ti wọlé ọkọ, ǹjẹ́ gbogbo ẹ̀kọ́ ni ó parẹ́? Ǹjọ́ yẹ kí obìnrin kí wọ́n mọ̀ ní irú èrò báyìí lọ́kàn? Débi wípé kẹ́rù ó máa bà wọ́n láti sọ wípé àwọn fẹ́ lọ lé ọkọ látàrí ìwà tí àwọn ọkùnrin míì tí wọ́n ń wù, pé tó bóbìnrin bá ti wọlé wọn àbí bóbìnrin bá ti fẹ́ wọn báyìí, gbogbo yóò da, yóò ní láárí, yóò jẹ́ èèyàn, gbogbo ẹ̀ pátá ó gbọ́dọ̀ wá, ó gbọ́dọ̀ jẹ́ láti ọwọ́ àwọn làwọn gbọ́dọ̀ mọ bí gbogbo ẹ̀ bí ó ṣe máa lọ. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kí ẹjá jọ fojú inú wo ọ̀rọ̀ yìí. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ ṣeun ìyá mi Esther Ojúọba, mo kí yín o, kú iṣẹ́ takuntakun, Ọlọ́run yóò túbọ̀ máa gbé ọwọ́ yín sókè, àkọlà fọ́mọ olórin o lágbára Àṣẹdùmarè, ilé ológo náà a ò ní pàdánù ẹ̀ agbára Olúwa. Ǹjẹ́ ó yẹ kí ẹ̀rù máa bà obìnrin nígbà tí ó bá ń gbèrò láti wọlé ọkọ, tó bá wá rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tàbí tó ń gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ilé míì, láàrin ìdílé míì, wípé ìgbà tó ń wọlé ọkọ tán ó ní gbogbo nǹkan òun tán, ìgbà tí òun wọlé ọkọ tán òun lọkọ òun sọ pé gbogbo òwe tóun kà kóun gbé jókòó sínú ilé, iṣẹ́ tóun ń ṣe táwọn fi pàdé ó ní kóun ó fi sílẹ̀, pé kóun ó mọ̀ ṣe mọ́, wípé housewife lòun fẹ́. Ìyá mi lọ́fà, mo kì í yín o, wọ́n ní ìyá àbàdàn ẹkú ètò ẹkùjọ mẹ́ta, àwọn ọmọ mi ń kọ́ àtọ̀kú, ẹ ṣeun ìyá mi, mo kì í yín ẹkùjọ méjì mẹ́ta, ara ò lè bí o, ìyá mi lọ́fà, ojú òní tì yín. Ǹjẹ́ ó yẹ kí
ǹjọ́ yẹ kí obìnrin ó máa ní lọ́kàn bẹ́ẹ̀ kẹ́rù ó máa bà àwọn obìnrin wípé bóyá tóun bá ti wọlé ọkọ gbogbo nǹkan tóun ní òun ò ní ní mọ́ àbáwọn nǹkan tóun ti dà bóyá tóun bá ti wọlé ọkọ kò ní wúlò fóun mọ́. Àwọn tó wá jẹ́ ìyá tí wọ́n bí ọmọ obìnrin kí wá ni kó jẹ́ èrè tiwọn, torí àwọn náà nígbàgbọ́, àwọn náà ń gbàdúrà sọ́lọ́run pé kọ́mọ àwọn ó jẹ́yàn, kọ́mọ àwọn náà ó jẹ́yàn pàtàkì. Àmọ́ tó jẹ́ pé nígbà tó bá ti wá wọlé ọkọ ó sọ di wípé tó inú ilé ni mo fẹ́ kó o mọ̀ jókòó sí, ìfẹ́ kó o ṣiṣẹ́, ìfẹ́ kó o ṣiṣẹ́ o, mo fẹ́ kó o mọ̀ jókòó sínú ilé ni kó o sì mọ̀ ṣe ìyá àwọn ọmọ. Bọ́ọ̀bù tí ẹ̀wù kọkùnrin ó mọ sọ pé mo ra oúnjẹ lé, mo ra gbá sílé, ǹjẹ́ gbogbo bùkátà obìnrin lọkùnrin lè gbọ́ tán? Ǹjẹ́ gbogbo bùkátà obìnrin ìlọ́kọ lè gbọ́ tán? Ká tó sọ pé òun náà fẹ́ gbọ́ tẹbí, ó fẹ́ gbọ́ tàbúrò gbọ́ tẹ̀gbọ́n, ǹjẹ́ gbogbo ẹ̀ náà lọkùnrin lè ṣe tán? Àwọn tó wá jẹ́ òbí obìnrin kí ni kó máa jẹ́ èrè tiwọn pẹ̀lú ọmọ tiwọn náà tó jẹ́ pé wọ́n run párun sẹ̀ ná owó ribiribi lé lórí pé tó kàwé jẹ́ èèyàn ńlá, àmọ́ tó jẹ́ pé tó bá ti wọlé ọkọ tán gbogbo wàhálà tí wọ́n ti ṣe ó ti já sí apá kan nìyẹn. Kí ló fà á tí àwọn ọkùnrin míì ṣerú eléyìí? Ohun tó mú mi gbé ọ̀rọ̀ yìí wá òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin arákùnrin kan àti ìyàwó ẹ̀. Ọ̀rọ̀ náà ti gba gbogbo ògbóró kan. Ìyàwó yìí ó ra mọ́tò tuntun. Ẹni tó ra mọ́tò tuntun ó ṣàwú, ó wọ ẹlẹ́dàá rẹ̀ ló fi rà á. Ó sì di dandan kó jẹ́ wípé òun tó ra nǹkan rẹ̀ náà ni ó ṣàforúkọ rẹ̀ sí, náà ni ó fi ẹ̀mí ẹ̀ lo ohun tó rà. Àmọ́ torí pé ìyàwó yìí ra mọ́tò yìí, ó gbé mọ́tò yìí délé, ọkọ fojú rí mọ́tò. Nígbà tọ́kọ fojú rí mọ́tò pé ìwọ ló ra mọ́tò yìí, ìyàwó ní bẹ́ẹ̀ ni òun lòun rà á. Àmọ́ ọkọ yìí ǹjẹ́ òwa gbà kó wá bọ́ sí ìbínú lápò rẹ̀ bí nígbà tó rí mọ́tò tó rí nǹkan tíyàwó ṣe. Mò ń bọ̀ ná.
ti bóró ọfà ìfẹ́ bá ti wọ̀yàn nígbà àyà báyìí ó ṣeé ṣe kéèyàn mọ̀ mọ̀ tí ń ṣe mọ́. arábìnrin yìí ra mọ́tò yìí, ó gbé mọ́tò délé, ó ṣàlàyé fọ́kọ ẹ̀ wípé tó ìtọ́lá òun ṣe rèé o, òun lòun ra mọ́tò yìí. Ajíbọ́lá Fáṣàwẹ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. ó gbé mọ́tò délé pé tó ìtọ́lá òun ṣe fóun rèé tóun rà. ọkọ rí nígbà tí ọkọ rí tó rí ìwé mọ́tò wípé mọ́tò tíyàwó yìí rà ó rà á ní orúkọ ara tiẹ̀ ni. inú bá bí arákùnrin yìí wípé báwo nìyàwó ṣe máa ra mọ́tò tó wá jẹ́ wípé orúkọ ara tiẹ̀ ní òfìsì, wípé orúkọ tòun òun ló yẹ kó fi sí tàbí kó forúkọ òun náà sí, láì ṣe wípé òun ló ní mọ́tò. èèyàn tó tuwó jọ tó ra mọ́tò fúnra ẹ̀, ṣe bí n tó wù tó wọ ẹlẹ́dàá rẹ̀ ló ṣe fúnra ẹ̀. àmọ́ ìbínú yìí ó mú arákùnrin yìí débi wípé ó mú ìyàwó ẹ̀ nítorí wípé kò fi orúkọ rẹ̀ sí ara mọ́tò, kò fi orúkọ ẹ̀ sínú ìwé mọ́tò tíyàwó ẹ̀ rà. arákùnrin yìí dẹ̀ mú ìyàwó ẹ̀ ó dẹ̀ gún pa. ó dẹ̀ mú ìyàwó ẹ̀ yìí ó dẹ̀ gún pa. ẹ̀yin èèyàn mi, mo fẹ́ fi àwòrán rẹ̀ mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ lè rí. kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. fọ́tò arábìnrin yìí rèé lójú àwòrán yìí tẹ̀ ń wò yìí. fọ́tò arábìnrin yẹn lẹ̀ ń wò lójú àwòrán yìí. torí pé ìyàwó ò forúkọ ẹ̀ sí mọ́tò tíyàwó rà, ó dẹ̀ mú ìyàwó ẹ̀ ó dẹ̀ ṣapa. ẹ̀yin èèyàn mi, níbo là ń lọ gan-an? níbo là ń lọ nínú ayé yìí? àwọn ọ̀yá tí wọ́n bí ọmọ tó bí obìnrin lọ́mọ, ẹjọ́ kí ló fẹ́ jẹ́ èrè tiwọn nígbà tí àwọn ọmọ tí wọn ò bá gbé nǹkan rẹ̀ ṣe nílé ọkọ tí wọ́n wà? ǹjẹ́ bóbìnrin bá wà nílé ọkọ, ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó bá wù ú ni? ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù ú nílé ọkọ? bóyá téèyàn bá ti márì o, èèyàn ò lè ṣe nǹkan tó wù ú. ẹ ṣeun ìyá mi Àṣàkẹ́ Mary, mo kí yín. ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù ú ni tó bá wà nílé ọkọ, àbí láti ra tó wù ú wípé iṣẹ́ tí mò ń ṣe o ó wù mí o, èmi náà fẹ́ gun mọ́tò báyìí o, àbí dandan ni kó jẹ́ pé bóbìnrin bá ti ra nǹkan ó gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ní orúkọ ọkọ rẹ̀. ẹ̀yin èèyàn mi, òun ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò lónìí, pé kí la ti fẹ́ ṣerú eléyìí sí? ṣé kóbìnrin ó mọ ìyàwó ilé, ṣé kí ìyàwó ilé ó mọ bẹ̀rù láti ṣe nǹkan rẹ̀ fúnra ẹ̀ ni? àbí kó jẹ́ wípé tó bá fẹ́ ṣe nǹkan ó gbọ́dọ̀ jẹ́ lórúkọ òun àtọkọ rẹ̀, òun ló ti gbọ́dọ̀ ṣe é? ṣé lórúkọ òun àtọkọ ẹ̀ òun ló gbọ́dọ̀ ṣe ni? ẹ wo arábìnrin yẹn, ẹ wo ọmọbìnrin bó ṣe dáa tó, ẹ wo arábìnrin yìí bó ṣe wuyì lójú, ẹ wo bó ṣe dùn lójú. àbí ta ni ó rí irú ọmọbìnrin báyìí tí ò ní sọ wípé òun lóbìnrin níbi tí arábìnrin náà rẹwà dé? ẹ wá wo ọkọ yìí nítorí wípé ìyàwó ra mọ́tò, ó ní kò forúkọ òun sí, ìjà bẹ́lẹ̀, ó sì gún ìyàwó yìí, ó sì gún pa, ó ṣapa. ẹ̀yin èèyàn mi, níbo ni à ń lọ? ṣé ìgbéyàwó kò ti wá mọ́ ọ di nǹkan tó jẹ́ wípé ẹ̀rọ kan lára àwọn obìnrin láti lọ sílé ọkọ báyìí? ṣé kò ní di ohun tí obìnrin náà wá nílé mọ dá nǹkan rẹ̀ ṣe fúnra rẹ̀ nítorí pé òun wà ní ọkọ àbó náà ti lọ́kọ?
ẹ̀yin èèyàn mi kí làfojúsùn ti yín o lórí ọ̀rọ̀ yìí ó náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí lónìí. ṣé dandan ni pé tóbìnrin bá fẹ́ ṣe nǹkan bóyá ó ra nǹkan ni o àbó bóyá ó ra mọ́tò ni o àbó kọ́lé ni o ṣé dandan ni kí a fi orúkọ ọkọ wa sí i? ṣé dandan ni kí orúkọ ọkọ wà níbẹ̀? ṣé ìyàwó ilé ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó bá wù fúnra rẹ̀ lórúkọ ara ẹ̀? ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí ojú tẹ́yìn náà bá fi wò ó. ǹjẹ́ kẹ́rù ò mọ̀ wá bá àwọn ìyàwó ilé láti ṣe nǹkan rẹ̀ fúnra wọn? ṣó dáa bẹ́ẹ̀ jẹ́ ó lẹ́tọ̀ọ́ bí? àbí tóbìnrin bá wà nílé ọkọ kò lẹ́tọ̀ọ́ bóyá ara lẹ̀ ní o tàbí kó kọ́lé ní o tàbí kó ra mọ́ tàbí kó ṣe nǹkan rẹ̀ kó sì kó ṣe lórúkọ ara rẹ̀, àbí ó gbọ́dọ̀ forúkọ ọkọ sí i? bóyá kẹ́ ẹ láyé wa ẹ̀yin ìyá mi bàbá wa tẹ̀m̀bẹ̀ ní orí ètò ẹ pé ojúfẹ̀yìn náà bá fi wò ó àbí nǹkan tí ẹ bá rí sí kẹ́ ẹ bá wa dá sí lórí ètò. ojú òpó wa òun bẹ̀ ní ṣíṣí fún àwa tá a wà ní UK láti pè wá wọlé. ẹ pè sórí 07438002106 ó ní ẹ lè pè wá sí 074247228 fún àwọn tá a wà ní UK 07438002106 la lè pè sí. àwọn tá a wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe a lè pè sórí WhatsApp wa ìyẹn lórí +447424728743 +447424728743 òun náà ni a lè pè sí láti bá wa dá sí ètò yìí. ohun tẹ́yìn náà bá rí sí i, ṣé ìgbéyàwó wa gbọ́dọ̀ di nǹkan tí ẹ̀rù ó mọ wá ba obìnrin, àbí tóbìnrin ó mọ bẹ̀rù láti ṣe nǹkan rẹ̀ fúnra rẹ̀? ẹ̀yin èèyàn mi òun náà ní fẹ́ kí ẹ bá mi dá sí lórí ètò. à ń retí àtẹ̀jíṣẹ́ yín, à ń retí ìpè yín. ẹ ṣeun. àwọn tó jẹ́ òbí arábìnrin yìí ẹ jọ̀ọ́ kí ló fẹ́ jẹ́ èrè tiwọn? kí ló fẹ́ jèrè wọn pé ọmọ táwọn tọ́ tó dàgbà tó kàwé bóyá ó ń ṣiṣẹ́ ni bóyá ó fi sẹ́nu ẹ̀kọ́ ṣẹ́ tó wá rè ní ọkọ̀, kí ló fẹ́ jẹ́ èrè wọn? ìwà tí arákùnrin yìí wù ìwà kí ni ká pè é? ṣé lára ni ká pè é ni àbí ká sọ pé ṣé èṣù? àbí ká sọ wípé ọkùnrin tí ò fẹ́ kóbìnrin ó mọ ṣe nǹkan rẹ̀ ní ọ̀dẹ̀ rẹ̀? ẹ̀yin èèyàn mi kí ni ẹ̀yin náà rí sí i? ẹ jẹ́ tó fi àwòrán yìí kí n tó fi hàn lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò. arábìnrin tẹ̀ ń wò yìí níbi fọ́tò tó wà ń sàlẹ̀ òun ni ọkọ rẹ̀ gún pa, òun ni ọkọ ẹ̀ tó gún pa torí pé ó ra mọ́tò ọkọ wa ń bínú pé ó ra mọ́tò kò forúkọ òun sínú mọ́tò tó rà, kò forúkọ òun síbi mọ́tò tó rà tó wá jẹ́ pé orúkọ tiẹ̀ nìkan ní bẹ́ẹ̀ èyí òun ló fàjà o tó fàbínú sí arákùnrin yìí tó sì fi bú ìyàwó rẹ̀ pa tó ṣapa. ẹ̀yin èèyàn mi níbo là ń lọ? ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti gbé nǹkan rẹ̀ ṣe ni nílé ọkọ? ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù ú, bóyá kó kọ́lé ni àbí kó ra mọ́tò àbí kó ralẹ̀, láì ṣe pé bóyá
ọkọ tiẹ̀ sọ pé gbà mo fún ọ lówó bóyá òun náà tiẹ̀ ṣiṣẹ́ okòwò jọ tó wá wò wípé owó yìí nǹkan rẹ̀ báyìí ló ń fẹ́ fi ṣe nítorí ohun tó ń fẹ́ fi ṣe ìṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe tó wù ní bóyá bàbá ti wọlé ọkọ àbí kí nìkan tí ẹ̀yin náà lérò ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí ní ìlú ẹ bá ń dá sí lórí ètò à ń retí ìpè yín fún àwa tá a wà ní UK a lè pè sórí 07438 00216 07438 002106 àwọn tá a wà ní Nàìjíríà ni àbí tá a wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +44 74 24 728 743 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí lórí ètò. Ìwà tí arákùnrin yìí wù ìwà kí la lè pè é ìwà kí la lè pè é ìwà tí arákùnrin yìí wù ìwà kí la lè pè é ṣé ìwà ìmọ̀tara ẹni nìkan ni àbí ìwà pé obìnrin ò gbọ́dọ̀ ṣoríire àbí obìnrin ò gbọ́dọ̀ dá nǹkan ṣe fúnra rẹ̀. Ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àkú ọ̀sẹ̀ tuntun o ọ̀sẹ̀ yìí á dára lágbára Ọlọ́run mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Ṣé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti gbé nǹkan rẹ̀ ṣe fúnra rẹ̀ nígbà tó bá wà nílé ọkọ torí pé gbogbo òbí tó bí ọmọ obìnrin àwọn náà ń gbàdúrà pé ọmọ mi o bóbìnrin bá ń jẹ pírẹsidẹ́ǹtì kọ́ ọmọ tàwọn náà ò débẹ̀ bóbìnrin bá wà nílé ẹjọ́ tí ń dájọ́ àwọn náà fẹ́ kí ọmọ àwọn ó débẹ̀ táwọn náà ń gbà ládùúà tóbi ní irunwó tó run pá tó run sẹ̀ láti ran ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ abẹ́lómi tó tẹ̀ fọmọ rẹ̀ sí ẹ̀kọ́ṣẹ́ tó ra gbá tó rà wó pé tó fọmọ òun lè dayọ̀ tó kókó lè dayọ̀ láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ àmọ́ tó jẹ́ pé nígbà tó bá wá wọlé ọkọ tán òun lọkùnrin yóò mọ̀ wá sọ pé irọ́ o ní láti dín gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn o ní láti dín kù o ṣàmọ̀ pé o ti wọlé ọkọ o ṣàmọ̀ pé o sì dín abí ọkọ mọ́ o ṣàmọ̀ pé o sì lábẹ́ àwọn òbí ẹ̀ mọ́ o ti wà ní ọkọ báyìí o gbogbo àwọn iṣẹ́ tó máa ṣe tó máa ní òun fẹ́ travel lọ gbá o fẹ́ lọ kinní kan àyè yẹn ò ní yọ mọ́ o ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ arábìnrin àti ọkọ ẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun náà ló mú wa gbélé yìí wá nígbà tí ìyàwó ra mọ́tò ògbèdélé yọ̀kọ́kọ́ ẹ̀ pé tó bá lè hun mọ́tò tó ń rà rèé àmọ́ pẹ̀lú ìbínú òun lọ́kọ́ fi sọ wípé mọ́tò tó rà ṣé kò yẹ kí orúkọ tòun kó wà nínú ìwé mọ́tò tó rà ọkọ̀ òṣèṣù gbẹgbẹ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kírakíta oníjà ti bẹ́lẹ̀ tí arákùnrin yìí ọkọ èyí tó sì mú ìyàwó rẹ̀ tó sì ṣapa a ti fi àwòrán rẹ̀ a ti fi hàn fún àǹfààní ẹ̀yin tẹ́ bá tún ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwòrán rẹ̀ rèé. àwòrán rẹ̀ rèé ẹ̀rí arábìnrin yìí ta ni ó rí arábìnrin yìí tí ò ní sọ pé òun lọ́mọ obìnrin àbí ta ni ó bírú arábìnrin yìí lọ́mọ sínú rẹ̀ ò ní dùn pé ọmọ òun ní níbì kan ẹ wò òkú arábìnrin náà ńlẹ̀ ẹ̀rí bó ṣe ṣá ní bó ṣe ṣá láṣàpá kọ́lọ̀wọ̀n ọba kó ṣàánú wa arákùnrin náà lẹ́ ń wojú rẹ̀ yìí níbo là ń lọ lágbàáyé ẹ̀yin èèyàn mi níbo là ń lọ ìyá mi Abímbọ́lá wọ́n ní ẹkú iṣẹ́ wọ́n ní àwọn onílára gbígbóná kí ni kó jẹ́ èrè àwọn òbí tó bí ọmọ obìnrin kí ni kó jèrè tiwọn kí ni kó jèrè tiwọn ní ọmọ téèyàn ti re
tó ti dàgbà báyìí tó ti dàgbà kí ni kó jẹ́ èrè tiwọn kí Ọlọ́run ọba kó ṣàánú. Ǹjẹ́ obìnrin ò wá lẹ́tọ̀ọ́? Ṣé tóbìnrin bá ti wà nílé ọkọ ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù ni? Ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ bóyá láti ralé pé tó èmi náà ń ṣiṣẹ́ mo kówó jọ mo fẹ́ ralé lórúkọ mi, èmi náà ń ṣiṣẹ́ mo kówó jọ mo fẹ́ ra mọ́tò lórúkọ mi. Ṣé ìyàwó ilé ò lẹ́tọ̀ọ́ láti ṣe fúnra rẹ̀ láì ṣe pé bóyá tó ọkọ mi gbọ́dọ̀ buwọ́lù, ọkọ mi gbọ́dọ̀ ṣe? Ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ lábẹ́ ọkọ láti ṣe ohun tí láti ra ohun tó wù ú pé kíní yìí ó wù mí mo fẹ́ ṣe láì ṣe pé bóyá orúkọ kan wà níbẹ̀ lórúkọ tòun. Ẹ̀yin èèyàn mi, òun náà ni mo fẹ́ kí ẹ bá wa dá sí ní orí ètò. À ń retí àtẹ̀jíṣẹ́ yín àti ń retí ìpè yín. Aya tó bá wù tọkọ ní ṣe. Àtẹ̀jíṣẹ́ yín aago 3:30 náà ló kù ìṣẹ́jú 4 láti iléeṣẹ́ wa. Aago 3:30 náà ló kù ìṣẹ́jú 4 láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV ní UK níbí yìí. Bí aago 3:30 bá ti lù á lọ sí ẹ̀ka àpolówó wa. Tá a bá wá padà dé á bọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò yìí ti ṣe abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. A ní ìṣẹ́jú díẹ̀ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá wọlé. Hello, ẹ mà kú dédé wòye ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ mà ṣeun ìyá mi ẹ mà káàbọ̀ sórí ètò. Ẹjọ́ mo fẹ́ forúkọ bóra mi láti rí mi o. Ẹ ṣeun mo dúpẹ́. Ṣé ẹ̀bínú mo fẹ́ forúkọ bóra mi láti rí? Kò sí wàhálà ìyá wa ẹ tẹ̀síwájú. Ètò tẹ́ ẹ̀ ṣe lọ́sàn-án yìí. Kódà ó bá èmi gangan wí. Nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́kọ́dé pẹ̀lú kí ẹ ṣe ìpínlẹ̀ lórí lọ́sàn-án yìí. Kódà ọlọ́run ló la ẹ̀mí ìtèmi náà. Ọlọ́run ló la ẹ̀mí ìtèmi náà. Àti ká máa sọ fún àwọn ọmọ wa kọ́lọ́mọdé wọ́n ṣìrìn kọ́mọdé wọ́n sì bọ́ wọ́n. Ṣé tó bá ti ń ṣàkíyèsí gbogbo orú nǹkan báyìí lára ọkùnrin? Ó yẹ wọ́n jìnnà sí ni. Ṣùgbọ́n kò sí tá a fẹ́ ṣe nípa ìfẹ́. Àmọ́ bàjẹ́ ọ̀ràn wọn lọ́wọ́ ni èso bá ti mọ̀ pé òkè ti tún ṣìbọ̀wọ́ rú ọkùnrin bẹ́ẹ̀ kó máa lọ sùúrù sọ̀rọ̀ ara rẹ̀ tó bá ti gbé dé tàbí ní kóòtù rẹ̀ ti ṣéǹjì kó tètè ká jáde lórúkọ Jésù kò ní pọmọ fún wa o. Àmín. Ọmọ ọlọ́bìnrin yẹn bó ṣe dára tó bó ṣe burẹ́wà tó ọmọ tẹ lórí o fún àwọn òbí ẹ̀ o. Àmọ́ tá a bá ní ká wò ó tá a bá ní àwò lábẹ́ ìgbéyàwó àmì tá a bá ní ká wò lábẹ́ ìgbéyàwó ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ ni láti ṣe tó wù fúnra rẹ̀. Obìnrin lẹ́tọ̀ọ́ àmọ́ ìyàwó ẹ̀ náà wà ní ibi àwà ìdí ìyàwó rẹ̀ ṣe wọ́n jọ ń gbárù. Àwọn ọkùnrin ní ìwọ̀n bẹ́ẹ̀ tó olóògbé lórí olówó gbígbóná ni wọ́n. Owó gbígbóná ti bẹ lára wọn. Débi wípé wọ́n máa wò pé báwọn bá ti fẹ́ obì àti ti fẹ́. Àwọn ti fẹ́ ó ti dẹrú àwọn nu. Kódà kó tó lè ra nǹkan sí ara rẹ̀ tó gbọ́dọ̀ sọ fún àwọn. Ṣùgbọ́n ìwà yìí ọkùnrin tó bá fẹ́ wá ìlọsíwájú fún ìyàwó rẹ̀ ní máa ń wúrú wà báyìí. Tẹ́ bá bẹ̀rẹ̀ ṣàkíyèsí fún àwọn ọkùnrin tó ń ṣe irú wà bẹ́ẹ̀ tàbí tí wọ́n ní lọ́kàn. Àwọn bẹ́ẹ̀ kúrò ní ilẹ̀ ẹlẹ̀. Ilẹ̀ ni ayé wọn máa wà ṣùgbọ́n wọn èrò ronú. Kì í ṣe pé obìnrin ò ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó dáa. Ṣé bí ọgbọ̀n nǹkan rẹ̀ tó bá ṣe lẹ́ẹ̀dẹ̀ rẹ̀? Ṣé bí lórí àwọn ọmọ rẹ̀ náà ni ó ní? Àbí tọ́tún bá mú wá tó sì bá mú wá yóò jó dodidi ni.
wọ́n ní bá bí àwọn ìyá wọn ṣe máa ń pè bí apá gbá tó kún ta yín máa tó wá ní ṣùgbọ́n àwọn tí mo èrò tí wọ́n ní òkú gbígbóná lára mo èrò rárá. ká sọ pé wọn ọ̀làrò jinlẹ̀. káwọn ọmọ wa máa ṣùgbọ́n. àmín. kọ́ máa ṣe ọkọ yàn. àmín. ọkùnrin tó bá ti ní owó gbóná lára báyẹn bí wọ́n ṣe nìyẹn tó bá dẹ̀ ṣe tẹ́tẹ́sù bá ti lò tán ojú rẹ̀ wà wálẹ̀. bẹ́ẹ̀ náà ni bó ṣe dínú kúkú. kí ló wá fẹ́ jẹ́ èrè àwọn ìyá tó bóbìnrin. tó ń ṣe yẹn láìsí. tí ó ti tọ̀nà wọ́n lé bá fi dàn pa ni ìpa ìdààmú ó ti pa ẹ̀kú ètò ẹ máa tẹ̀síwájú. ojú òní tì yín ẹ ṣe àdúpẹ́. ẹgbọ́n nǹkan tí ìyá wa wí wọ́n láwọn náà ti la arú là kọjá àwọn ti là kọjá wọ́n ní àmọ́ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ pé àìláròjinlẹ̀ ni pé at least tíyàwó bá mú oríire wá tọkọ náà mú oríire wá á jẹ́ kí ìtẹ̀síwájú dáadáa kó lè bá àwọn ọmọ tí wọ́n bá bí àbí kó jẹ́ wípé kí bàbá gan tiẹ̀ tó sọ pé òun lówó táwọn ọmọ nídìí owó níléèwé ìyàwó gan ti sáré san wípé mo jẹ́rìí tí bàbá yín bá kú tí n bá ti sọ fún bàbá yín á dá padà fún mi pé dáàdì wa ẹ má wòórì ẹ jẹ́ kèmí náà sáré san tẹ bá dẹ̀ sí ní ẹ̀ máa dá padà fún mi àmọ́ nígbà tọkùnrin ò bá wá fẹ́ kóbìnrin ṣoríire tó ń lé ọmọ níléèwé àbí tí ò sóúnjẹ nínú ilé ẹ jọ̀ọ́ sọ́mọ ò ní jókòó ni ọmọ jókòó yóò pàdánù ẹ̀kọ́ níwọ̀nba àgbà tí ò bá fi lọ léèwé nǹkan bá ti kọ́ wọn yóò pàdánù ẹ̀ láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ gbogbo tó bá ti ṣe níléèwé ńgbà náà kò ní lè bá wọn kà á kò ní lè gbọ́n tí wọ́n ń sọ ńgbà náà wọ́n mọ̀ dúró dègbà tí bàbá bá tó mówó dé àbí bí ìyá bá ń gun mọ́tò tí bàbá náà ń gun mọ́tò ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọn ló ga o bí ìyá bá ń gun mọ́tò tí bàbá náà ń gun mọ́tò dádì wa ẹ̀yin lẹ máa ń gbé àwọn ọmọ ẹ lọ sí skul o tí dádì náà dẹ̀ sọ pé wò ó máa yá mi ní lè gbá àwọn ọmọ ẹ lọ mo ní láti lè máa lọ bí iṣẹ́ ìwọ náà gbé wọn kó máa gbé wọn lọ ṣé bí ìyàwó náà bọ̀ sínú mọ́tò ẹ̀ á gbé ọmọ lọ léèwé ìtẹ̀síwájú ó lè bá àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ ò ní lè láàkì kankan àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò lè gbẹ́rù dórí bẹ́rù bá ti pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ gan yíya ni ó ya àbí ọkùnrin tí ò fẹ́ kíyàwó rẹ̀ ó ṣe kankan bẹ́rù bá pọ̀ lọ́rùn tiẹ̀ gan ṣé òun kò ní wólulẹ̀ níjọ́ kan ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tí wọn ń fẹ́ kíyàwó wọn ṣiṣẹ́ ẹ sì ráwọn obìnrin yẹn wọ́n máa kàwé wọ́n ṣe gbogbo ẹ̀sìn wọ́n máa ní ẹ ò gbọ́dọ̀ ṣiṣẹ́ o ò gbọ́dọ̀ ṣe kankan o ìjọ tí ọkùnrin yẹn bá kú ìjọ náà làṣírí àwọn ìyàwó yẹn máa ń tú ìjọ náà làṣírí àwọn ìyàwó yẹn máa tú tí ẹ máa wá gbọ́ pé òun ò ní nǹkan kan dádì wa ò jẹ́ kí n ṣiṣẹ́ wọn ò jẹ́ kí n ṣe kankan torí ẹni mi ò ṣe ní nǹkan kan torí ẹni mi ò ṣe ṣe kankan fúnra mi tó bá jóbìnrin tí ò tiẹ̀ tún gbọ́n tí ò gbọ́n pé bẹ́ẹ̀ kan ti ọ̀rọ̀ amọ́ yọ nǹkan ṣe lábẹ́lẹ̀ a máa nígbà tó jẹ́ pé bàbá wa ò gbà kí n ṣe gbá bàbá wa ò gbà kí n ṣàwo kìíní á wá yọ sílẹ̀ nígbà tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá kú á yọ sílẹ̀ fún irú obìnrin bẹ́ẹ̀ àwọn ọmọ tọkùnrin gan wá sílẹ̀ gan ṣé yà wá ní padà jẹ wọ́n torí àwọn ẹbí gan bó ti wù kọkùnrin wọn lówó tó àwọn ẹbí gan máa dúró nídúró wípé àwọn làwọn lọ́mọ àwọn ni àmọ́ tíyàwó náà bá dángájíá láàyè ara ẹ̀ tóun náà ní iṣẹ́ tiẹ̀ tóun náà ní àwọn nǹkan tiẹ̀ tí ìṣe pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ ń wojú ara wọn even bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn bá kú ìyàwó gan ó sì ní nǹkan kan tó jẹ́ pé ó sì lè padà bọ́ sí pé tó èmi náà ní bí báwọn ẹbí bàbá yín bá kọ̀ tí wọ́n dàyàdé nǹkan ọmọ wọn èmi náà láwọn nǹkan tèmi náà ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́ fúnra mi gẹ́gẹ́ bí ìyàwó ti wílẹ̀ kan wọ́n lábẹ́ òfin ìgbéyàwó kò sí nǹkan tó sọ pé kóbìnrin náà mọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣoríire àbí láti ṣe nǹkan dáadáa fúnra rẹ̀ kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa à ń retí ìpè yín fún ẹ̀yin náà tẹ́ bá fẹ́ bá wa dá sí Àṣàkẹ́ Mary mo rí yín bẹ́ẹ̀ Ajíbọ́lá Fáṣàwẹ̀ ṣé mo rí gbogbo yín àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá
ẹ̀yin tí ń gbọ́ wa lórí rédíò wa ẹ ṣé àdúpẹ́ gbogbo yín náà ní ẹ kú kalẹ̀ tẹ́ ń gbọ́ wa à ń retí ìpè yín àti ń retí àtẹ̀jíṣẹ́ yín pé ẹ̀yin náà ní nǹkan tí ẹ fẹ́ sọ àbí ìtẹ́yìn náà fẹ́ bá wa dá sí lórí ẹ̀ à ń retí ìpè yín. ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ̀ṣẹ̀ àwọn náà ní wọ́n ló ga o àbẹ́ẹ̀ rí ta ní òrìrú ọmọbìnrin tí ó sọ pé kò dáa tó tí ó sọ pé kò dáa tó lọ́mọ obìnrin kí ló fẹ́ jẹ́ èrè àwọn òbí tiẹ̀ léṣù pọ́mọ wọn ṣe oríire ó rówó fi ra mọ́tò fúnra rẹ̀ ọkọ ń bínú wípé ṣe bó yẹ kó forúkọ ọ̀hún sí i lẹ́kọ̀ọ́ forúkọ ọ̀hún sí i òun ló díjà ńlẹ̀ tó sì fi ṣá obìnrin yẹn tó fi ṣá láṣàpàbá yẹn tó fi ṣá obìnrin láṣàpàbá òun kọ́lọ́wọ́n ọba kó mọ̀ jẹ́ kéṣù lọ́wọ́ sọ̀rọ̀ wa kó mọ̀ jẹ́ àríbi kó mọ̀ ká mọ̀ ṣàgbákò kọ́lọ́mọ̀ dẹ́mi wa légbodò kọ́lọ́mọ̀ jẹ́ àwa òbí ká fojú sunkún àwọn ọmọ wa kọ́lọ́wọ́n ọba kó ṣàánú orí ètò náà láwa yìí ètò yìí ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá Aláàjì Àrẹ̀mú Oṣòlálé Alákùfò mo kí yín ó bàbá mi ẹ káàbọ̀ sórí ètò àrètí ìpè yín àrètí àtẹ̀jíṣẹ́ yín ẹ jẹ́ sáré lókè lọ́nà kí n sáré polówó ọjà tí n bá padà dé àmọ́ wá tẹ̀síwájú ní abala tó kẹ́yìn lórí ètò bàbá sì lẹ́yìn tó fẹ́ pè àrètí ìpè yín náà ẹ ṣeun. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. Padà láti ẹ̀ka àpolówó ọjà wa iléeṣẹ́ Authentic event on point fún gbogbo ìnáwó yín fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe tẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́ ń pa ẹ̀ gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ní FMC ní alága àjókòó event planner lẹ́fẹ́ ni àbí ẹ̀fẹ́ olórin ẹ̀mí fún ilé ìjọsìn yín àbí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe fún ìnáwó àbí ayẹyẹ ẹ kàn sí iléeṣẹ́ Authentic event on point fún gbogbo ìnáwó yín ẹ fọ́lọ̀ wa lórí Facebook wa lórí Facebook page wa Authentic event on point ẹ bá wa láìkẹ́ ẹ fọ́lọ̀ ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ wa ẹ máa rí wọn níbẹ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa mo lérò pé lábala Ìdílé Aláyọ̀ mo lérò pé gbogbo wa náà là rí nǹkan kan mú bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa kọ́lọ́wọ́n ọba kó gbà wá kí àwọn ọmọ wa kí wọ́n mọ̀ sí léyà kán mọ̀ sí ọkọ̀ fẹ́ gẹ́gẹ́ bí ìyá ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ní ẹ rí i pé mo wí bẹ́ẹ̀ náà níbẹ̀rẹ̀ wípé bọ́rọ̀
ọ̀fẹ́ bá ti wà láàrin àtọkùnrin àtobìnrin àwọn náà mọ tó ń jọ sọ síra wọn létí àwọn ni wọ́n mọ tó ń jọ sọ tó ń múnú ara wọn dùn tí ò sẹ́nì kankan bẹ̀ àfọlọ́hún tó ṣì kẹta wọn. àmọ́ nígbà tí wọ́n bá jọ ń sọ eléyìí kò sẹ́bí kò sára kò sẹ́nì kankan bẹ̀ tí wọ́n fi ń kọrin ìfẹ́ síra wọn létí ìgbà tí wọ́n bá múra wọn wálé wípé tó bàbá mi o ìyá mi o ẹni tí mo fẹ́ fẹ́ rèé ó náà làwọn òbí tó gbọ́ ó làwọn òbí tó mọ̀ wípé tó ẹni tó fẹ́ fẹ́ nì ẹni tó fẹ́ bá lọ nìyí. àmọ́ àwọn òbí tí wọ́n fọmọ wọn náà fọ́kọ àwọn òbí tí wọ́n rán ọmọ wọn lé ọkọ gẹ́gẹ́ bí ọmọ obìnrin àwọn náà ní lọ́kàn wọn ní nígbàgbọ́ wípé kọ́mọ àwọn náà wà nílé ọkọ káwọn ọmọ gbúrò rẹ̀ kó mọ ṣe dáadáa kó náà mọ gbé rere ṣe kó mú rìtọ́ọ̀nù dáadáa kó mọ mú padà wá báwọn náà nínú ilé kó mọ ní mọ́mì mi o eléyìí ni mo mú wá dádì mi o eléyìí ni mo mú wá náà ni ìjókòó táwọn òbí tí wọ́n jẹ́ ìyá obìnrin táwọn náà ń jókòó wípé tó káwọn náà rí ààbò dáadáa ní orí ọmọ wọn pé tó bó tiẹ̀ ṣe lọ lé ọkọ àyípadà rere ó gbọ́dọ̀ dé bá àmọ́ nígbà tó wá jẹ́ wípé ó bá ti wá lọ lé ọkọ tán àwọn ọkùnrin tó wá wà lábẹ́ wọn àwọn ti dúró ní dúró wípé tó gbogbo oríire ayọ̀ tó ń kó bọ̀ bó o ti kó déhùn o bó o ṣe wọlé àwọn báyìí o gbọ́dọ̀ kó láwọn lọ́wọ́ ni pé ẹ bó ṣe ń kó bọ̀ yìí o gbogbo orin tó ń kó bọ̀ yìí o gbọ́dọ̀ kó láwọn lọ́wọ́ ni gẹ́gẹ́ bí olórí ilé gẹ́gẹ́ bí baálé káwọn sì máa fi ṣara rin ni káwọn máa fi lù gbáǹtà wọn àmọ́ ṣòye ó rí bẹ́ẹ̀ ṣòye ó rí bẹ́ẹ̀ àbóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe dáadáa fúnra rẹ̀ lábẹ́ ọkùnrin nínú ilé ọkọ tó wà ṣóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe dáadáa fún rẹ̀ àbí láti wò wípé tó nǹkan báyìí ló wù mí náà kémi náà ò ṣiṣẹ́ kí n jẹ́ èèyàn kí n dèèyàn pàtàkì káwọn òbí mi kí n múnú wọn dùn ọkọ tí mo fẹ́ náà kí n múnú rẹ̀ dùn kò rí wípé tó ìyàwó tó ń fẹ́ ìyàwó dáadáa ni àfi kọ́lọ́wọ́n ọba kó gbà wá gẹ́gẹ́ bí ìyàwó àtìbílẹ̀ kọ́lọ́wọ́n ọba kó gbà wá kó jẹ́ kí àwọn ọmọ wa kó má jẹ́ kí wọ́n ṣì léyà tí wọ́n sì mọ́ gbé egun eléegun bó ṣe wà nílìkì náà ló wà ní gbàǹjà bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin náà níbẹ̀ lọ́dọ̀ obìnrin àìmọye ìyàwó ilé mi náà tí ò fẹ́ kọ́kọ́ ṣoríire bó bá ti ṣoríire tán nìsín yóò mọ kóbìnkì yóò mọ ṣe gbá tó ní ó sì ń gbogbo àsìkò ọkọ tí ó dojú ẹ̀ bolẹ̀ tí ó mọ fi àsìkò ọkọ tiẹ̀ náà tí ó mọ fi ṣararin dín mo mọ̀ wípé nígbà tọ́rọ̀ bá tún kan ọbẹ̀ tó tún débẹ̀ náà àtúndí ẹ̀rí gbọ́ ní orí ètò yìí tá a tún gbé wá lábala ìdílé aláyọ̀ bẹ́ẹ̀ náà bá ṣe ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ ṣì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká ń bẹ̀ níbí náà ni a fi ládàáni dúró ní abala ìdílé aláyọ̀ fún tòní bẹ́ẹ̀ náà bá sì ní nǹkan kan bóyá ti ẹ̀fẹ́ ká gbé wá lórí ètò ẹ lè pè mí tàbí kẹ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa bóyá lórí studio number wa ni tàbí lórí messenger wa ni kó tó ìyá àbàdàn ẹ̀dá kan nǹkan báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dá kan ìbá wa gbé yẹ̀wò tẹ̀ bá sọ fún wa á gbé wá kí àwọn èèyàn wa kí wọ́n lè rí ọgbọ́n kọ́ ń bẹ̀ àbí nǹkan kan sẹ́yìn ló rò pé tó ó ń dùn yín lábẹ́ aṣọ tẹ́ẹ̀sì wàá rò wípé tó ẹ fẹ́ kọ́ máa ráyé kan fún yín ní àmọ̀ràn tàbí kó gbà yín lámọ̀ràn lórí ẹ̀ pé báwo ni kẹ́ ṣe ṣe ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ tàbí kẹ́ ẹ pé èmi ìyá àbàdàn àbáyín gbé wá gbogbo àwọn ìyá bàbá mi ti ń bẹ lórí ètò ọlọ́gbọ́n onímọ̀ olóye ni wọ́n tí wọ́n sì sọ ní sọ́nà àwọn ọmọ nàìjíríà rere tí wọ́n sì fi àmọ̀ràn wọn pé tó báyìí káàtà báyìí káwòdì náà rẹ̀ lè gbé gbà tí gbogbo ó sì fi já sọpẹ́ tí ó gùn régé lágbára àṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o lábala ìdílé aláyọ̀ ibi tí àfẹnu ẹ̀gún lónìí rèé abala tó kẹ́yìn lórí ètò òun náà ni abala àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá abala àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá ibẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa àṣà wa láti tún máa ń ka àwọn ìtàn tó jẹ́ ìwé ìtàn Yorùbá tí a máa ń kà sí wa létí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀tọ́ wa ni láti gbé àṣà wa lárugẹ ẹ̀tọ́ wa ni láti gbé oríyìn
fún èdè wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Èdè Yorùbá dùn lédè, ẹ jẹ́ á gbédè wa lárugẹ, ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà ni wá, ẹ má jẹ́ ká fọwọ́ rọ́ àṣà wa tì sẹ́yìn torí pé ẹni tó sọ lẹ́nu wọn ni ó sàpò ìyàkọ́. Abala àṣà wa òun náà ni a kàn lù báyìí mú bọ̀ náà. Abala àṣà wa náà la wà yìí, abala tó kẹ́yìn lórí ètò yìí náà ni abala àṣà wa. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa pé àṣà Yorùbá, ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá, yálà wà lókè òkun ni àbá wà lórí orílẹ̀-èdè wa ni, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa láṣà, ẹ jẹ́ kí wọ́n mọ òwe. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe, bọ́rọ̀ bá sọnù ńgbà míì òwe làwọn ìyá wa bàbá wa ni wọ́n máa fi wá. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní ká kọ́ wọn ní àyípadà tí ń bẹ nínú èdè, ká kọ́ wọn ní àyínìke àti àyínìpadà tí ń bẹ nínú àṣà Yorùbá. Ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà wa, bá a ti kíni, bá a ti sọ̀rọ̀, bá a ti wà láwùjọ. Àwọn bàbá wa ìyá wa wọ́n á ní bàgbà méjì bá ń sọ̀rọ̀ ọmọdé agbẹnu dákẹ́. Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n fi kọ́ wa nínú ìṣe wa nílẹ̀ Yorùbá. Rí báwọn àgbàlagbà míì bá ń sọ̀rọ̀ ọmọ èké ni ò ní jẹ́ wọ́n gbádùn, yóò mọ̀ dá sí ni. Àmọ́rú gbogbo nǹkan yìí kò sí nínú ìṣe wa ní ilẹ̀ Yorùbá. Òun ni wọ́n fi máa sọ pé ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè wa, ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà wa, ká kọ́ wọn bí àti hùwà láwùjọ, ká kọ́ wọn ní ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde, ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde. Ohun tá a bá kọ́ àwọn ọmọ wa nínú ilé, òun ni wọ́n gbé jáde. Inú ilé ni wọ́n ti kó àṣà, ni wọ́n ti kó bóde, táwọn èèyàn fi mọ̀ wípé dájú sáká àwọn òbí ọmọ yìí wọ́n kọ́ ọmọ yìí nínú ilé. Ìwà, ìbọ̀wọ̀ fún àgbà, ìtẹríba, ká bọ̀wọ̀ fún aṣíwájú ó ń bẹ nínú àṣà wa. Ìkíni, bá a ti ń kíni, bá a ṣe ń kí àgbàlagbà, bá a ti ń kíyàn bóyá ní òwúrọ̀ ni, ọ̀sán ni, ìyálẹ̀ta ni tàbí ní àwọlésùn, ó ní bá a ti kíra wà nílẹ̀ Yorùbá. Béèyàn bá ń jẹun, béèyàn bá ń bẹ ń kàlẹ̀, béèyàn bá sùn, ó ní bá a ṣe ń kí wọn. Gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ fi yé àwọn ọmọ wa gẹ́gẹ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá a ní ohun tá à ń pè ní ìwà, bá a ṣe ń pọ́nyàn lé, bá a ṣe ń kíyàn, bá a ṣe ń tẹríba fún àgbàlagbà. Ìwà ìmọ́tótó ó ń bẹ nínú àṣà wa. Wọ́n ní ìmọ́tótó ó borí àrùn gbogbo, ó borí àrùn mọ́lẹ̀.
ìmọ́tótó ó wà nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ká tún ní ṣe, ká tọ́nà ṣe, ká gbáta, ká gbá gbàgede. Ẹ rí i pé láwọn agboolé táwọn ìyàwó ilé bá jí láàárọ̀ báyìí, gbogbo agbègbè, gbogbo àyíká wọn ó gba gbogbo ẹ̀ tí ó mọ́ fẹ́fẹ́fẹ́. Ìmọ́tótó ó wà nínú àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Ìmúra, ká múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, lọ́kùnrin ni tàbí lóbìnrin. A ní àwọn aṣọ wa tó jẹ́ aṣọ ọkùnrin àti tóbìnrin tó jẹ́ tọmọ Yorùbá. Tàbí táwọn gan bá wọ̀ tán báyìí wọ́n mọ̀ ní abẹ́ rẹ̀ ni àbí ìgbà tí wọ́n bí mọ́, àbí ìgbà tí wọ́n bí mọ́ rẹ́gí báyìí ló ṣe lọ́rùn rẹ̀. Gbogbo ẹ̀ níbẹ̀ nínú àṣà wa. Irun dídì nílẹ̀ Yorùbá, ojú ló ti là, tó jẹ́ pé gbogbo ayé là ń so irun onírun, là ń so gbogbo ẹ̀ lásà ń so mórí, là ń so mọ́rùn. Àmọ́ nílẹ̀ Yorùbá a ní àwọn irun lóríṣiríṣi tá à ń dì, tó yẹ bẹ́ẹ̀ bá dì í tán yóò lalẹ̀ kororo ni, èmi ni èṣìṣí ni, làpálàpá oríṣiríṣi tí máa ń múyàn lórí kò ní sí, torí ìgbà wọn bá dirun tí wọ́n lápọ̀lọ̀ wọn ó ti fi gbogbo èròjà oríṣiríṣi tí wọ́n fi sí ìfúrẹ́ bí yóò mọ dán mi gbinrin. Kódà bí baálé yìí gan bá wọlé báyìí yóò mọ wo ni báyìí ló ṣe ló wá rí bí ọlọ́mọge yìí. Kódà kó ti bí gbogbo ọmọ inú rẹ̀ tán, ọkùnrin gan inú rẹ̀ ó tún mọ̀ dádùn pé ìlú tó wá rí bí omidan yìí tí gbogbo ẹ̀ lálẹ̀ koroko yìí. Gbogbo ẹ̀ ló wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá. Ọmọkùnrin bí ṣe ń dọ̀bálẹ̀ kí òbí, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa. Ọmọ obìnrin bí ṣe ń kúnlẹ̀ tí ó kí òbí àti bàbá rẹ̀ ní àárọ̀, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa. Torí pé ohun tá a bá dé ta, ìṣe táwọn ọmọ wa bá ń ṣe ní làwọn èèyàn ó fi mọ ìlú ẹ̀kọ́ tí à ń kọ́ wọn nínú ilé. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká mú àṣà wa. Àwọn òwe lóríṣiríṣi, àwọn bàbá wa máa fòwe bá wa sọ̀rọ̀, wọn a máa fojú bá wa sọ̀rọ̀. Ọmọ mi ò mojú, gbogbo ẹ̀ ló wà nínú ìṣe wa nílẹ̀ Yorùbá. Tàbí táwọn ìyá wa bá ti ṣojú bákan báyìí, ó ti mọ tí wọ́n wí. Bálejò bá dé tán bá ṣojú bákan, wọ́n ti ń jẹ́ kó mọ̀ wípé kọ́ pàṣẹ fún àlejò tàbí kọ́ mọ́ ọ lọ. Ìṣe ìwà ìtọ́jú èèyàn ó wà nínú ìṣe wa nílẹ̀ Yorùbá. Ẹ rí i pé béèyàn bá wá kí a tó wọlé, bó bá ti jókòó báyìí, omi lákòókò bùnmu fún tòun, nítorí ìrìn tí ń rìn bọ̀ ó lè ti rẹ̀ sára. Gbogbo nǹkan yìí ló wà nínú àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi mọ̀ wípé dájú sáká ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí. Ẹ jẹ́ ká mọ̀ rántí gbogbo àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká mọ̀ mú wọn lò, ẹ jẹ́ ká mọ̀ ṣe wọ́n gẹ́gẹ́ bó ti yẹ kó rí. Ẹ jẹ́ ká rántí ilé, ẹ jẹ́ ká rántí ibi tó ti bí wa. Pàápàá oríkì nílẹ̀ Yorùbá wá ṣe pàtàkì. Ọmọ èèyàn ò lè gọ̀gọ̀gọ̀gọ̀ títí kó mọ̀ móríkì ilé wọn tàbí kó mọ̀ móríkì ìlú tá a ti bí. Èyí ṣe pàtàkì. Àwa tá a bá mọ̀, ẹ jẹ́ ká tọ̀ àwọn ẹbí wa lọ. Yálà àwọn ìyá bàbá àwọn ẹ̀gbọ́n wa ni, ẹ dákun ti tẹ̀ lókì ilé wa náà, bó ni wọ́n ṣe ń kì wá. Ó ṣe pàtàkì. Gbogbo àwọn ilé náà tá a bá ń sọ fáwọn ọmọ wa, inú wọn mọ̀ dùn wípé àṣà tẹ̀ láwọn kan báyìí àmì wọn ní ibi tá a ti wá. Ẹ jẹ́ ká mú gbogbo àwọn ilé, ẹ jẹ́ ká máa mú lò. Ohun tá a lè ṣe rèé, tá a lè fi máa tẹ̀síwájú nínú gbígbàṣà wa lárugẹ. Ọlọ́run ọba ò ní jẹ́ kí àṣà Yorùbá kó parun. Àṣà Yorùbá dùn, èdè wa dùn lédè. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi share rẹ̀, ẹ invite àwọn olólùfẹ́ yín. Àmọ́ òní wá bá mi lọ ìlú Ìlọrin àgbọ̀njá lọ́dún yìí o. Ìlọrin gẹ́gẹ́. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi, ẹ kú kàlẹ́ bẹ́ẹ̀ o. Ìwé ìtàn wa tá a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn. Ìwé ìtàn wa tá a pè ní Ọba Ẹlẹ́san. Ibi tá a bá dé níjẹjọ, ẹ ṣeun bàbá mi Fẹ́mi John, mú kí yín o, ẹ káàbọ̀ sórí ètò. Ibi tá a bá dé níjẹjọ níjẹ̀ẹ́dógún, ẹ má bínú pé àlè wá níjẹjọ, ó rẹra díẹ̀ ni.
ibi tá a bá dé níjẹ̀ẹ́dógún òun náà níbi tí Àkànjí tó ti wà ní ibodè ọ̀run tí oníbodè bàbá arúgbó náà tó sì ń fi oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn náà ti kú tí wọ́n kọjá lọ. Ibi tá a bá dé náà níbi tí bàbá arúgbó náà ti pe ọkùnrin kan tó béèrè lọ́wọ́ rẹ̀ irú ikú tó pa àti obìnrin tó pè é, obìnrin àkọ́kọ́ tó pè é tó sì béèrè irú ikú tó pa á. Àmọ́ wá tẹ̀síwájú lórí rẹ̀ lónìí. Àkànjí béèrè, ó ní báwo ni ti àwọn tí mò ń wò lọ́kọ̀ọ̀kan yìí ti jẹ́? Bàbá arúgbó náà dáhùn ó ní ṣé orí àwọn tó ń wò yẹn wọ́n fi wọ́n ṣe oògùn owó ni o nígbà tí wọ́n wà ní ayé. Ó súnmọ́ agbo yìí ó rí ọkùnrin kan tí ó mọ̀ ní Ọ̀báfẹ́. Àkànní, kí ni o wá ṣe níbí yìí? Gbogbo ará abúlé tí ń wá ọ kiri. Bàbá arúgbó náà dáhùn ó ní kò má gbọ́ ohun tó ń wí rárá, èmi nìkan ni mo lè bá sọ̀rọ̀. Ó na ọ̀pá ọwọ́ rẹ̀ sí ọkùnrin yìí. Dìde kí o sọ ìríjú rẹ ní òde ayé. Ọkùnrin kejì dìde ó ní orúkọ mi ni Àkànní, mo jẹ́ ọmọ ọdún 15 nígbà tí àwọn kan jí mi gbé o. Bàbá arúgbó náà dáhùn ní báwo ló ṣe ṣẹlẹ̀? Ọkùnrin kejì dáhùn ní Àjàdí olówó Sílè ló ní kí ìwọ́n bá òun ṣe iṣẹ́ kan nínú ọgbà òun. Bẹ́ẹ̀ ni àwọn géńdé mẹ́fà ti ya bò mí o tí wọ́n sì gbé mi lọ sínú igbó ńlá kan ní ọ̀nà odò Àbúwẹ̀ tí wọ́n sì gba ẹ̀mí òun. Bàbá arúgbó náà dáhùn ó ní lẹ́yìn náà ńkọ́? Ọkùnrin náà dáhùn nígbà tí wọ́n gbé mi dé ibẹ̀ tán mo rí àwọn ọmọ ìlú mi lọ́kùnrin lóbìnrin, àwọn ọmọdé pàápàá kò gbẹ́yìn tí wọ́n ń ṣiṣẹ́ lákọ̀lákọ̀ látàrí pé orí àwọn wọ̀nyí kò gba àbọ̀dè ibi tí wọ́n ti gbé mi wá yìí ni wọ́n ti gba ẹ̀mí lẹ́nu òun. Àkànjí wá dà ó ní ta ló wà nídìí iṣẹ́ burúkú yìí? Ọkùnrin yìí kò dá Àkànjí lóhùn, kódà kò ṣe bí ẹni pé òun mọ Àkànjí rí rárá. Bàbá arúgbó náà dáhùn ó ní mo ti sọ fún ọ pé kò lè mọ̀ ọ́ mọ́, bẹ́ẹ̀ sì ni kò lè gbọ́ gbogbo ohun tó ń sọ. Àkànjí ní ẹ dákun ẹ bá mi bí léèrè ẹni tó wà nídìí iṣẹ́ burúkú yìí. Bàbá arúgbó kọjú sí ọkùnrin kejì ó ní sọ fún mi àwọn tó wà nídìí iṣẹ́ fífi ọmọ ṣe oògùn owó yìí. Ọmọkùnrin yìí dáhùn ó ní àwọn tó wà nídìí iṣẹ́ yìí pọ̀ gan-an ni o, kódà àwọn ọlọ́lá ìlú wa pọ̀ nínú wọn. Bàbá arúgbó náà wá tún bí pé ipò tí o wà yìí kò sí ohun tí o lè fi pamọ́ mọ́ o, nítorí ìdí èyí o gbọ́dọ̀ dárúkọ wọn. Ọkùnrin yìí dáhùn ó ní Àjàdí olówó Sílè ní olórí gbogbo wọn. Lẹ́yìn náà ló ka ọba Lásọ̀nà kábíyèsí ìlú wa, Ọ̀tún Àgbọn, olóyè Lápẹ́tẹ́, Kàrímù Sọ́jà àti ìyá Láǹkẹ́. Bàbá arúgbó kọjú sí Àkànjí, ǹjẹ́ o mọ gbogbo àwọn ènìyàn yìí? Àkànjí dáhùn ó ní bẹ́ẹ̀ ni gbogbo wọn ni mo mọ̀ pátápátá. Bàbá arúgbó dáhùn ó ní ṣé o fẹ́ kí á gbẹ̀san lára wọn? Ọmọkùnrin yìí wá dáhùn ó ní bẹ́ẹ̀ ni mo fẹ́ kí àṣírí wọn kí ó tú, kí wọ́n ṣẹlẹ́yà, paríparí rẹ̀ kí àwọn náà kú ikú gbóná. Bàbá arúgbó náà dáhùn wípé àṣẹ́gun. Ẹ̀yin èèyàn mi, tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á bọ̀ sí apá kẹta ìwé ìtàn yìí. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa kó má jẹ́ kí á lùgbàdì ayé. Gbogbo orílẹ̀-èdè náà ló ti bàjẹ́ bẹ́ẹ̀ bá rí àwọn tí ń ṣe bí tí wọ́n fọmọ ṣòwò tí wọ́n pa àwọn èèyàn pa àyà àwọn èèyàn pàtàkì àwọn ọlọ́rọ̀ láwùjọ àwọn náà ni wọ́n ń bẹ nídìí iṣẹ́ yìí. Àmọ́ kọ́lọ́run ọba kó gbà wá kó má jẹ́ kó rí wa ó gbà bọ̀dé ká má ṣìrìn o, káwọn ọmọ wa náà sì má ṣìrìn tọmọtọmọ tọkọtọkọ agbára ṣe Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, gbogbo ẹ̀yin tí àjọṣepọ̀ ètò tòbí. Ìyá mi sọ pé wá ṣe àdúpẹ́, Ọlọ́run ọba yóò bá wa gbé yín
sókè lágbára ọlọ́run ojú òní tì wá gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò ìyá mi lọ́fà ìyá mi àtẹ̀kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa gbogbo ẹ̀yin silent listener silent watcher ẹ̀yin tẹ́ wò wá ẹ̀yin tẹ́ gbọ́ wa lórí rédíò àti gbogbo ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ wa pátápátá gbogbo yín náà ni mo kí wípé ẹ ṣeun tí ẹ gbọ́ wa lónìí ojú òní tì wá o àmì rí dààmú lágbára ṣe Èdùmàrè ìbànújẹ́ kéré tóbi kò ní sọlẹ̀ sí ọ̀dẹ̀ kó wa gbogbo wa bóṣù ti parí lónìí lágbára náà ẹ̀mí wa ò ní pín o oṣù tuntun tá à ń wọnú rẹ̀ lọ́lọ́la oṣù dìsẹ́mbà lágbára náà ìbànújẹ́ ò ní bá wa wọn nífẹ̀ẹ́ ní èmi àti wọn ní fi palẹ̀ ọdún yìí mọ́ lágbára ṣe Èdùmàrè àwa náà láti máa wá ẹ̀yin náà lá máa bá ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ẹ kàn sí wa lónìí gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin oníṣòwò gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ̀fẹ́ polówó iléeṣẹ́ yín gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńlá iléeṣẹ́ kéékèèké ẹ bá wà dòwò pọ̀ lónìí láti tiwa gbé tìmí lárugẹ ká bá yín polówó ọjà yín káyé ó gbọ́ tí wọ́n mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń ṣe owó tábú owó òdàkọ̀mu náà láti bá yín polówó ẹ̀ tí gbogbo àwọn yóò sì mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbé ṣe ẹ lè pe nọ́mbà wa 07424 728 743 fún àwọn táwà ní UK àwọn táwà ní Europe ẹ lè pè lórí WhatsApp +44 +4474 24728743 náà ni a lè pè sí láti polówó nǹkan tẹ́ ẹ bá fẹ́ yálà lókè òkun àbí ní Nàìjíríà lẹ́wà kò síbi tẹ́ ẹ wà láti lè bá yín polówó ọjà yín lágbára ṣe Èdùmàrè iléeṣẹ́ authentic event on point lábẹ́ ọmọ yín ìyá Ìbàdàn authentic wọn fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe fún MC ní alága ìjókòó event planner ní abẹ́fẹ́rẹ́ carpet host tí wọ́n bá yín welcome àwọn guest ní entrance àti wọlé àbí ẹtì ẹ̀fẹ́ olórin fún ìnáwó yín àbí fún ilé ìjọsìn ẹ̀kan sí iléeṣẹ́ authentic event on point àbí ẹ̀yin fẹ́ oríkì ẹ fẹ́ ṣọjọ́ òbí ẹ wá fẹ́ oríkì kí wọ́n kì í ẹyẹ kan sí èmi ìyá Ìbàdàn ẹ̀kan sí mi fún oríkì yín ọjọ́ òbí lẹ fẹ́ ṣe ni bóyá ẹ kàn fẹ́ surprise ọkọ yín àbí ìyàwó yín tí ẹ wá fẹ́ oríkì lẹ́tọ́ ẹ̀ẹ̀kan bá yín kì wọ́n ẹ̀kan sí ìyá Ìbàdàn authentic agbára ọlọ́run àwà níbẹ̀ ọlọ́run ọba náà sì ń fún wa ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ̀lé pèsè náà ní 079-080-25944 079-080-25944 ẹ̀dẹ̀ lè pè lórí WhatsApp náà +44 79-080-25944 náà lè pè mí sí ẹ ṣeun ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tí ẹ bá ń jẹ́ náà ṣe òun kú àìbínú ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ìfọ̀nà fún náà ní ọ̀jẹ́ àwọn fèyí ṣe lọ lónìí o àwa náà láàmú wáyé náà láti máa bá ojú àṣà ìríbi tàwòdì rọrùn ojú wa ò ní rí bí o agbára ṣe Èdùmàrè ikú ìkòfo àrùn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni àìsàn ìṣomi ikú ò ní pa wá àrùn ní ṣe wá ẹ̀sán òsì ní ṣe wá o agbára ọlọ́run ọba àwa náà láàmú wà lágbára ọlọ́run àwọn onífẹ̀lẹ̀ ní ìṣe wá títí ìgbà tá a tún fi padà wá níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run pẹ̀lú mi ọmọ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn authentic yín náà ni abítẹ́bù ìyá Ìbàdàn yín náà rèé kápàdé níbi kápàdé láyọ̀ ẹ má jà báyàn ja ọdún lọ sópin ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀bá rẹ ní tí ń ẹ̀yìn ara yàgò fún ikú tí ó pa kálukú ń bẹ́ ń pàkọ́ rẹ̀ tí ń rù kiri àkóbá àdàbà kò ní jẹ́ tiwa lágbára ọlọ́run bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ̀ wakọ̀ bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ mọ̀ mu tí o ẹ já ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi ò ní bá wa lágbára ọlọ́run èmi náà lọ lónìí inú òun tó padà ń jọ mẹ́jọ bẹ́ẹ̀ níbẹ̀ ṣùgbọ́n àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà èmi ní ìmọ̀wá yìí náà láti máa bá ẹ dákun ẹ mọ̀fọ́ mú èṣù ṣeré òfẹ́ ẹ bá réṣù tọwọ́ kọ́mú tòfì gbọ́gùn ojú ẹ mọ̀fọ́ mú èṣù ṣeré èṣù oníṣẹ́mí kò ní ṣẹlẹ̀ kò ní ṣe bí àfihàn kó wa gbogbo wa lágbára ọlọ́run ẹ pàdé mi lọ́jọ́ Thursday lórí ètò yìí ètò òṣèré ìlú mọ̀ká láago 6 ìrọ̀lẹ́ ní aago 6 ìrọ̀lẹ́ UK ajẹ́ aago 7 Nigerian time ajẹ́ 7 to 8 Nigerian time 6 p.m. to 7 p.m. UK time ẹ pàdé mi lọ́jọ́ Thursday pẹ̀lú àlejò mi pàtàkì tí mo gbé bọ̀ lórí ètò lọ́jọ́ Àlàmísì aago 6 ìrọ̀lẹ́ UK time aago 7 sago 8 Nigerian time àgbàrá ọlọ́ ká pàdé ẹni ká pàdé láyọ̀ ó dìgbà kan náà ó dàbọ̀. Aliri ìtẹ̀wé ìtútọ́bí kẹ́yẹ̀ wọn lé fún ara ẹ̀sìn lè dúkùn lé wọn náà. Ọmọ ajínigbé kálàmù dáwọn lẹ́kùn à ń ṣe pọ́ndúpọ́ndú. Wọ́n ẹrù lágbàdì kéwú ni wọ́n ké. Ẹni àfàjà bẹ́ẹ̀ nílọrin òkúkú kéré. Sàwọ́dọ̀tún, Amáyọ̀ lóṣù,
ọmọ akéwìbẹ̀rù ni wọ́n máa gbàdúrà ìbọ̀rẹ̀ ọmọ títí kálàmù káwọn ẹ̀sìn máa gbé pọ́nlúpọ́nlú. bí nǹkan àgbọ̀njá lọ́wọ́ gbogbo máa yílò ó ti bá ń bẹ ní ilẹ̀ kó má dàgbéra ẹ̀ náà ṣàwó bàbá tó bí lọ́mọ àyílò tó ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájọ bugbájẹ ètò tó ń pè lérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.